tọrọ kéèyàn wá ìmọ̀ lórí rẹ̀ àyẹ̀ máa wá ìmọ̀ lórí rẹ̀ ní káì gbẹ́mí ní àti mọ́ instance wa nínú àwọn tírà tí ó fẹsẹ̀ rinlẹ̀ lórí ìrun lásìkò tá a wà wọ́n náà ní sífàtù salat táwọn àwọn àfáàsì Shaykh Najmudeen and al-Albani ó ṣe, Shaykh Abdulaziz Mbaz náà ṣe, Shaykh Salat Uhtyameen àwọn náà ṣe láti kó gbogbo ẹ̀ papọ̀. Ọ̀kan nínú àwọn àyà kí ètí Shaykh Najmudeen and al-Albani ṣe rahimahullah rahmatan wasi'a kó tó jáde àtọ̀ wọn ò tí print ẹ̀ ọba lánàá ọ̀rọ̀ ìṣẹ́ náà sílá rẹ̀ sọ́nà kí ló ìṣẹ́ náà sílá sọ́nà sí ẹlẹ́ni tó bá lánàá rí òun lórí tọ́lá ṣètá ní ò lè gbà òun wọ̀ kí ló wá ṣẹlẹ̀ ó kírun lẹ́yìn òjíṣẹ́ lẹ́gbẹ̀ẹ́ òjíṣẹ́ náà sílá sọ́nà òjíṣẹ́ náà sọ́nà ní irun rẹ̀ yóò mú o kìí ṣe fi ẹsẹ̀ fi rán mi nì ọlọ́run tuntun kí òjíṣẹ́ náà sọ́nà ní pàlọ́ ọ̀gbà ọwọ́ à ń sọ lójú àláì wọ́n sọ fójíṣẹ́ náà ìmọ̀ kí jù báyìí lọ ó ní Muhammad Nasiruddin Albani ó ti ṣe tíra kanis lẹ́ẹ̀ka ó mọ̀ bí mo ṣe kírun tí irun rẹ̀ ó fi jẹ́ gbígbà wọn ò tí publish tíra yẹn báyìí pàpà ó ti wà makhtuta ó ti wà nínú manuscript nínú ọlá tó wà fún tíra ẹ̀yìn èyí ní wípé wọ́n kó kí ni wọ́n ṣe síbẹ̀ wọ́n kó àwọn ẹ̀gbàwọ́ ọ̀rọ̀ látàrí òjíṣẹ́ sallallahu alaihi wasallam wa wọ́n wá ṣe ní àpèjúwe bó òjíṣẹ́ sallallahu alaihi wasallam ṣe kí o láti ìgbà tó ti ṣe takbiratul ihram títí tó yẹ sálámà bí ìgbà tó ń fojú rí òjíṣẹ́ sallallahu alaihi wasallam báyìí. Alhamdulillah wọ́n translate sí English translate sí Yoruba Hausa Swahili oríṣiríṣi èdè ni wọ́n translate sí. ọ̀rọ̀ yẹn ni fún mùsùlùmí kó tó ṣe nǹkan kó wá ìmọ̀ lórí rẹ̀ tá a bá rántí gbàtà fi ń ka Kitab al-Akhdar kí là fà sọ ó ní ẹnikẹ́ni tó bá ti níwọ̀ lórí èèyàn tó bá ti bàlágà yahrumu alayhi èèwọ̀ ni fún haramu ni fún an yaf'ala fi'lan hatta ya'lama hukm Allah fi kó gbé iṣẹ́ kan ṣeun àti tó bá kọ́kọ́ máa kí ni òfin Ọlọ́run ọba lórí rẹ̀ bó láti sí